ẹ ṣe a ní waste time rárá lénìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ má bínú, ẹ jẹ́ n reset. Ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín. A ní waste time lénìí. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ mo kí yín. Mo kí màmá mi Yétúndé Oníkòyí, Òjó Olúwafẹ́mi Àlàbá, Bọ́lájí Àyìndé, mo kí gbogbo yín o. Gbogbo ẹ̀yin tí Michael Awẹ́, Adé Tajudeen Akéwúṣọlá, Adé, mo kí gbogbo yín. Ọlálẹ̀yẹ ọmọọba, mo kí gbogbo yín pátápátá. Ẹ má jẹ́ wọ́n á pẹ́ lẹ́nu pé a fẹ́ kí gbogbo wa láìkú ẹyọ kan. Àwa ń fi àsìkò yìí àfi ń dúpẹ́ lọ́wọ́. Power off. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí àti pàǹtẹ̀mù wa, so a ní waste time wa mọ́. Tẹ́ bá wo topic tí mo gbé jáde, ẹ rí i wípé topic tó ní ìtumọ̀ ni. Ẹ rí i pé topic tó ní ìtumọ̀ gidi òun ni mo gbé jáde. Tí ẹ bá dẹ̀ wo bí gbogbo ẹ ṣe ń lọ sí, ẹ rí i wípé ọ̀tá wọ́n ń lùlù ìbàjẹ́, ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kó dún. Tó bá dẹ̀ dún gan-an àní jó sí àwa kọ́nà máa lù fún jó. Ṣùgbọ́n kí n tó lọ síbi tọ́pìkì yẹn, ẹ jẹ́ kí fàsìkò yìí bá gbogbo àwa agitators mo fẹ́ bá wa sọ̀rọ̀. Yorùbá bọ̀ ó ní ẹni tí à ń wò kì í wòran. Tí ẹ bá fẹ́ ṣe oore, tí ẹ bá ní oore pàtàkì tẹ́ fẹ́ ṣe fún ìran Yorùbá, ẹ̀yin tí ẹ bá ń wo fídíò yìí, ẹ share fídíò yìí kẹ́ jẹ́ kó dọ̀dọ̀ most especially gbogbo àwọn agitators tó ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ bíi tèmi, ẹ pín fídíò yìí jẹ́ kó dọ̀dọ̀ wọn. Tí ẹ bá ní oore tẹ́ fẹ́ ṣe fún Yorùbá, ẹ pín ètò yìí, ẹ make sure pé share ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo wọn pátápátá. Yorùbá lẹ́ni tí à ń wò kì í wòran. Kí ló dé tí gbogbo wa tá à rẹ́dì àti gbà fúnra wa? Àwa ilá ń jà, ààrẹ ò gbà fẹ́ nìkan, Tàmẹ̀dù ò gbà fún Ìgbòho ò gbà fún Tàmẹ̀dù. Àwa fúnra wa tá a sọ pé ajá ṣáájú tá à ń jìjà yìí, ṣáà gbà fúnra wa. Tí ẹni bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀, you must retaliate. Wàá fẹ́ jẹ́ kó mọ̀ pé èmi ni. Tí ẹni yìí bá ṣe mistake tó gbá ẹ, wàá fẹ́ jẹ́ kó yé wípé ìwọ ni. Àpẹẹrẹ rere wo lẹ ń fi lélẹ̀? Thank you Mr. Wale Walata, wàá gbà yìí. Àpẹẹrẹ rere wo ni gbogbo wa ń fi sílẹ̀? Èní Yèyé Dára àti Kóìkí, ọ̀la Erelú àti Lágbájá, ọ̀túnla Tàmẹ̀dù àti Tàmẹ̀dù. Ọjọ́ wo ni gbogbo wa fẹ́ ṣe yẹn dà? Ibi tẹ́ ẹ tún ṣe dé,
ẹ tún gbéra yín ẹ gbé lọ sórí afẹ́fẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ tí ò yẹ kẹ́ ẹ sọ jáde lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ settle internally ẹ ti gbàgbé pẹ̀yìn gangan lọ́pọ̀lọpọ̀ ń wò tẹ́ ẹ ń fún wọn ní inspiration tó fi ń jáde ọ̀rọ̀ ṣe mùrín kò ṣe mùrín kí ló kún àwọn ọmọ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ ṣe mùrín kò ṣe mùrín kí ló kún ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ bóyá Koiki àti Mùrín lọ́rọ̀ tàbí wọn ò lọ́rọ̀ kí ló kún àwọn ọmọ Yorùbá pẹ̀lú gbogbo ẹ̀ tẹ́ ń gbé wa wá sórí afẹ́fẹ́ tẹ́ ń fọ ìdí wa síta ẹ̀yin agitators ṣe rí ẹni tó bá fẹ́ jẹ́ ọ̀ṣáká ẹ ṣe ọ̀ṣáká ẹni bá fẹ́ ṣe òṣoko ẹ ṣe òṣoko ṣé wọ́n sọ pé mi ò rí nínú yín tó ń ṣẹ̀ mí ni tó ń tẹ̀ mí mọ́lẹ̀ ni I decided not to talk because tí n bá bínú tí mo sọ̀rọ̀ distraction máa wáyé from there àbọ̀ sọ fún yín pé mi ò mọ́nú bí bàbá tó bí mi lọ́mọ biological father mi sójà ni ẹ̀jẹ̀ sójà yẹn dẹ̀ wà lára tèmi bàbá tó tún bí ìyá mi biological father tó bí ìyá tèmi lọ́mọ sójà ni ó jà second world war Hitler war bàbá mi jà civil war Nàìjíríà bàbá ìyá mi jà Hitler war so wọ́n bí mi sínú sójà ní lọ́nà méjèèjì so ẹ̀jẹ̀ yẹn wà lára mi ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan ẹ fi ojú sùnùkùn ẹ fi wo ọ̀rọ̀ sùnùkùn ẹ wo ibi tí ẹ ń lọ tẹ́ bá ro ọ̀rọ̀ síwájú ẹ rò wá sẹ́yìn so máa lẹ́yìn tàbí kò ní lẹ́yìn kí ni encouragement tẹ́ ń fún àwọn tó ń wò yín tẹ́ bá ń fi gbogbo ìgbà ń bọ́ sórí afẹ́fẹ́ tẹ́ ń para yín já tẹ́ ń fúnra yín lórúkọ tí ó sì sàn. Tí lágbájá bá ṣẹ̀ mí máa kájú kúrò because mi ní business pẹ̀lú lágbájá òun bó ṣe yé ló ṣe ṣe sí mi mi sọ pé kẹ́ ẹ hùwà bíi tèmi but for the sake of what we are agitating for we must let people know that àwa ni wọ́n ń wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe tán lè ní orí social media lọ̀pọ̀lọpọ̀ wọn ti gbọ́ tí wọ́n dẹ̀ ti sọ fáwọn tó wà nílé tí ò ní social media why tó fi jẹ́ pé tí ní tí ń bá ṣẹlẹ̀ ẹgbẹ́ra yín wá sórí afẹ́fẹ́ ẹ̀ máa dìde and it happens to majority of ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ jẹ́ bára yín sọ̀rọ̀ ẹni tó bá níṣẹ́ ṣe kó ṣe ẹni tí ò bá dẹ̀ níṣẹ́ ṣe kó fi ṣẹlẹ̀ tó bá wù Ọlọ́run tọ́lọ́run bá sọ pé dandandan Yorùbá máa dúró kò sí bẹ́ẹ̀ jáde sọ̀rọ̀ Yorùbá lọ ẹ jẹ́ ká mọ nǹkan tá a gbà ẹ̀yin láyé ń wò náà ẹ̀yin gangan ẹ̀yin ni ẹni tó ń wò tí ò yẹ kó wòran gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń pariwo láti pariwo lọ́sì yẹn ẹ ti ń distract àwọn ẹlòmíì àkọ́wò wọn wà pèsè àwọn kí ló ń ṣàwọn pípù wọn gan kí ló ń ṣàwọn pípù gan àwọn ṣe eléyìí ti Yorùbá àwọn eléyìí ló sọ pé Yorùbá you don't need all this tí Mùrín tàbí Koiki tàbí lágbájá tàbí tàbí tó bá ní issue why can't you settle it internally kó má bọ́ sí public ọ̀tọ̀ náà jíjà yẹn títí Mùrín dáwó padà kò dáwó padà lágbájá ṣe gbá tàbí ẹ̀dúṣàwó tí ìbá ṣe àwọn nǹkan tí mò ń gbọ́ ni I won't come online and talk about this but ẹ̀yin tẹ́ wà ní diaspora it is getting too much of you ọ̀tọ̀ là ilé dk àtàwọn kan náà bẹ̀rẹ̀ lẹ́ni kí ló dé aláfẹ́ gbara wa lóko ẹrú àwa yẹn à ń bára wa ń jà àníkùn sínú síra wa ẹ má jẹ́ parọ́ fún mi mò ń sọ mò ń tún sọ yíyọ gínígíní ọlọ́gìnní tèmi kì í ṣe bíi tójó ẹnu ló ń sá fún yíyọ gínígíní ọlọ́gìnní mi èmi ń wo pé ibi tá à ń lọ yìí ní kókó ẹ jẹ́ kí anybody da ìgbẹ́ sí mi lára kó dàtọ̀ sí mi lára I will endure it má fara dà á torí nǹkan tí mo fẹ́ achieve torí Yorùbá ẹ ṣe ronú náà bí mo ṣe rò yẹn kẹ́ ẹ gbà yí pé n tí mo ṣàfẹ́ gbà ní tí anything bá ṣẹlẹ̀ ẹ ti retaliate ẹ ti jà this is unfair you are not helping us ẹsẹ̀ tó bá yẹ pé omi ni pé business ló kàn wá ṣe ń bẹ̀ ìwọ tó mú pé omi ni ọ̀rọ̀ Oòduà wà lótìtọ́ àti lódodo nothing so far nothing I repeat nothing ló yẹ kó ṣẹlẹ̀ kẹ wá sórí torí yẹn kẹ sọ pé ẹ ti gbá mọ́ ẹ ṣàwò mọ́ upon what ẹ jẹ́ ká lọ sí ewé agbẹ́jẹ́mọ́wọ́ most especially mo ń sọ mo ń tún sọ mo repeat ẹ bàbá ni gbogbo yín jẹ́ fún mi ìyá lẹ jẹ́ fún mi ẹ̀gbọ́n lẹ jẹ́ fún mi tí n bá sọ ilé ìtẹ́ bá sọ pé èyí tí mo sọ yẹn pé ẹnu mi ò gbà it is left for you. It is left for you people. Ẹ fẹ́ di ara yín síta ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ fáwọn èèyàn pé a fẹ́ gba Yorùbá a gbọ́dọ̀ gba Yorùbá ẹ̀yin yẹn lẹ́ ń fẹ́ di ara yín
kẹ́ tó jìjà títí tí ò tiẹ̀ tó kọ̀ọ̀kan tó yẹ kán sọ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lé lórí gbúrúrú ìjà ni ọ̀rọ̀ ni. Kí ni irú lẹ́gẹ̀sì wo lẹ̀ ń lé sílẹ̀ fáwọn tẹ́yìn ń bá sọ̀rọ̀? Irú àpẹẹrẹ wo lẹ̀ ń lé sílẹ̀ fún Oòduà Republic tuntun tá a fẹ́ ní? Ó bí ìpè tí kankan bá ṣẹlẹ̀ ẹnu ká yọ̀pọ̀ tira wa ká para wa dànù ni. Ìtẹ́ ń lé sílẹ̀ fún wọn nìyẹn. Torí ẹ̀yin kọ́kọ́ lẹ̀ ń sọ fún wọn pé ọ̀nà ní. Àwọn tẹ́tẹ́ ń sọ fún pànà ní yẹn ẹ̀ ń bára yín jà lójú wọn. Ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ wọn? Mo ń sọ mo ń tún sọ. Tí ọwọ́ sójú mi máa wù ẹ́ níran ni màá gbójú kúrò. As far tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ Oòduà yẹn ló bá mi jà sí, mi ò àwọn count it. Ó lè dùn mí but mi ní count ẹ̀. Mi ní count ẹ̀. Mo máa ń sọ pé téèyàn bá kí ìka bọ̀ mí lẹ́nu máa gé jẹ. Tó bá jẹ́ ọ̀rọ̀ Oòduà ló ti kí ìka bọ̀ mí lẹ́nu, màá bá ẹ lá màá lá ọwọ́ ẹ yẹn inú ẹ̀gbọ́n á dùn. But tó bá jẹ́ pé nǹkan míì ló torí ẹ̀ kí ìka bọ̀ mí lẹ́nu mo lè máa gé jẹ tí ò ní ṣẹ́kù ni. Ọmọ akínlé mi tí ò ń ṣojo. But when you have a vision, you must do everything possible to make sure that vision comes true. Ẹ gbọ́dọ̀ rí pé gbogbo nǹkan pátá tẹ́ bá tẹ́ aláyín yẹn àfojúsùn tẹ́ ẹ níyẹn ni wípé Yorùbá gbọ́dọ̀ dá dúró. Gbogbo nǹkan tó máa ran ìrìn àjò yẹn lọ́wọ́ ló yẹ kẹ́ ẹ ṣe. But always èní wàhálà láàrin Dágbájá àti Tàmẹ̀dù. Ọ̀tún lànà máa bẹ̀rẹ̀ ti bí. Ṣẹ́ẹ̀rí, I don't like all these issues. Ẹ ń bá iṣẹ́ yẹn jẹ́ gan ni lójú tèmi ẹ ń bàjẹ́ fún àwọn àtàwọn àbí ni. I'm telling you the reality. Because ẹ̀yin jẹ́ wà diaspora gan, ẹ̀yin sì save ju àwọn àtàwọn Nàìjíríà lọ. Nígbà tẹ́yin jẹ́ wà diaspora tẹ́ bá lè mú nǹkan mọ́ra fúnra yín kẹ́ endure fúnra yín kí iṣẹ́ yìí lè dùn ṣe fún àwa gan táwa níbí. Tẹ́ bá lè fi ara mọ́ kẹ́ ní ìpamọ́ra fúnra yín. Mélòó wà láwa táwa ń bí kí lẹ ní káwa ṣe? Ó kù díẹ̀ káàtó ẹ lọ ṣàtúnṣe. You don't need all these things. Ẹ ní díẹ̀ Lágbájá tiẹ̀ mi Tàmẹ̀dù tiẹ̀ mi I must talk. Must you? Even tẹ́ bá fẹ́ lè ṣe ká má ṣẹ̀ra wa now. But ẹ jẹ́ kó jẹ́ internally, do it internally. You don't come online and discuss such issue. Níbi tí èèyàn 500, 600, 1,000, 2,000, 10,000 people ti máa watch. Sometimes 100,000 viewers. Ẹ dẹ̀ lọ ẹ gbé gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kó jáde síta ọ̀rọ̀ rírùn ẹ gbé wá sórí public ẹ dẹ̀ máa sọ níbẹ̀. Ọ̀pọ̀n kí lẹ fẹ́ jèrè wo lẹ fẹ́ jẹlé lórí ẹ dẹ̀ ń pariwo pé nífẹ̀ẹ́ Yorùbá ṣé ọ̀nà téèyàn fi nífẹ̀ẹ́ Yorùbá lẹ̀ ń ṣe yẹn. Ẹ lọ ṣèwé agbẹjẹmọwọ́ mi ò dárúkọ anybody wọ́n tó bá ní mo dárúkọ it's less for you. I don't care. I don't bloody care. But I will tell you the reality. If truly you are fighting, you are agitating for the self-determination of Yoruba land, you will endure whatever. Ẹ farada anything tó bá wá pé intaṣàfẹ́ gbà ni. Tábà tiẹ̀ ti wá débì kan tọ́wọ́ wá tẹ̀ ìbú ìdà tán ìbáwò yín kẹ́tì ẹ̀ wá bára yín jà dáadáa á jẹ́ bẹ́ẹ̀. But ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń bẹ àwọn èèyàn ni ẹ ti ń create awareness ni. Ẹ ti ń jà ìjà yín gan ẹ tún jà nínú ilé ẹ gbé wá sórí afẹ́fẹ́ gbogbo ojú ń rí yín ẹ ń fẹ́ di yín fáyé rí pé wò dí wá yàgbẹ́ àánú dí o ẹ̀yin lẹ́mọ̀ o it's left for you. Ọmọlúkà máa sọ tèmi máa sọ ilé tí n bá lè sọ ọmọdé get out. Mi ò wójú Uche mi ìfẹ́ mọ anybody wọ́n tó bá wù ẹ́ tí ọ̀rọ̀ Ọmọlúkà mú ẹ̀ẹ́dìgẹ́ nìyẹn tó bá dọ̀la tí n bá kí ẹ má dáhùn má yọ ẹ lẹ́nu débi pé you be forced to dá mi lóhùn wà dáhùn tipátipá gbà tí bá fi sún ẹ pé ẹ̀yin mú kí sẹ́ ẹ gbọ́dọ̀ dáhùn tó o bá dáhùn it's left for you block mi I don't care. Tó o la fẹ́ ṣe gbogbo wọn yẹn dà èní ìjà ọ̀la wàhálà láàrin yín kí ló dé I don't care about anybody o. Ṣé wọ́n sọ pé mi ò rí nǹkan bínú ni àbọ̀ sọ pé àwọn èèyàn kì í mú inú bí mi lórí agitation yìí wọ́n sọ pé àwọn èèyàn mú inú bí mi. Ẹ lọ so ewé agbẹjẹ wọn wọ o mi ìdárúkọ anybody ẹ̀yin tọrọ ọkọ ẹ mọ́ra yín gbogbo ẹ̀yin tọrọ tàbá tó tàbá lọ́tún ló ṣe ẹ mọ́ra yín àtẹ tó jágbàlagbà láàrin wa gan the same. Wọ́n lágbà máa rárá gbà ní ẹ fẹ́ ṣe irúṣẹ́ bí eléyẹ ẹ̀yìn tí ọ̀ tó bá jẹ́ pé bí Kánú ṣe ń ṣe ní àti ní kan pa everybody dànù tán ní kan get out tó bá jẹ́ bí Kánú ṣe ń ṣe he endures ó ní àpamọ́ra ó pa nǹkan mọ́ra ó pa nǹkan tó agitate wọ ẹ gbọ́dọ̀ ní àpamọ́ra ni kẹ́ endure fúnra yín
tẹ bá máa jà kẹjà internally kó dàbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tán jọ jókòó sínú yàrá tán bára wọn jà dáadáa tán tún jáde síta tán tún fẹ̀yìn tán rẹ́rìn síra wọn nobody will knows bóyá ẹ̀ ń bínú síra yín ẹ kí yẹn lọ mo ti sọ ti tèmi ọwọ́ mi béèlè o ọ̀sẹ̀ ń béèlè o wọ́n ṣe máa ń sọ nílùú mi nìyẹn ọwọ́ ń béèlè ọ̀sẹ̀ ń béèlè má ká fọ́tàrùn mi o. I don't talk my own, I don't live with that. So, the thing where I write for here, the thing where I write, now be say, can Yoruba work with Igbo to achieve our independence? This is a question, very sensitive question. And you tell me, I'm sure Igbo. I'm not their friend. I don't like them. Sincerely speaking, I won't deceive you. But don't misunderstand me. Yoruba man ní òwe kan, I will interpret it in English. Yoruba ní òwe kan, wọ́n ní èèyàn kan parí nílùú, gbogbo ìlú di ìlú apárí. Èèyàn kan ló parí nílùú o, ṣùgbọ́n gbogbo ìlú wá di apárí. I don't like it. That is my own opinion, not any other person. But tí mi bá like wọn, ìyẹn mi pé I mean evil for them. I will never. The same thing tí mo ń sọ nìyẹn about the Fulanis. I don't mean evil for Fulanis. They are not our friends, they are not my friend. But I don't mean evil for them. All we want is let them leave our land peacefully. Let them go. Come file wale fún wa. Then there will be no konisija. But in a situation they will come to our land and destroy our properties, kill our people, rape our fathers, our mothers and sisters. I won't take it with them. That is issue that concerns myself and the Fulanis. I don't have any issue with them. I don't have any grudges. I don't have any evil thinking about them. But if they came to our land and do any other thing, I will fight them to the last point of my breath. I will fight them double. But the situation on ground, even the Igbo, ibi tí àwọn Igbo tó ti ṣe Yorùbá mọ́, nobody is perfect. Ẹni tó ṣe, ṣáwọn baba ńlá tiwa gan ò ṣe ni, ṣáwọn baba tiwa ò ṣe ni, àwọn baba tiwa náà ṣe, wọ́n ṣe wa, àwọn ló kó wa sínú wàhálà tá wà yìí, àwọn ló kó wa sí wàhálà tá wà yìí, àwọn baba tiwa náà, because wọ́n bá yẹ kó ti dúró lórí ẹsẹ̀ wọn gbà yẹn pé Yorùbá must stand on their own, tó dúró gbọ̀ngbọ̀n àní kojú ìyá tá à ń kó ilé ni. Ṣùgbọ́n ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká kọ́ àti kọ́ lára Nàìjíríà, àṣìṣe Nàìjíríà làwa máa fi kọ́gbọ́n tá máa fi dá orílẹ̀-èdè tiwa sílẹ̀, and it's going to be a great nation. But the question is this: can we work together with the Igbos? For now, Omoluka mo sọ pé yes, we must work together. Omoluka, I say yes. For Igbo to have their Biafra and for Yoruba to have our own Oduduwa nation or Yoruba nation, we must, I repeat, we must work together based on agreement. Mo ti sọ, èmi ti sọ tí ọ̀dọ̀ bàbá Akíntóyè pé bàbá, anything you want to do with the Igbos, let there be agreement, concrete agreement. Because ọ̀tọ̀ ní ká jìjà yìí tán kí àmọ́ àwọn Igbo dáadáa they will want to encroach to our own territory. Wọ́n lè fẹ́ claim wípé gbogbo Benin is part of Igbo land. Wọ́n lè fẹ́ claim wípé gbogbo Ìṣẹ̀kírì is Igbo land. They will want to do it. I know them for that. But before we can do it, let there be memorandum of understanding, agreement or concrete, solid agreement between the leadership of Igbo and leadership of Yorubas. Kóníkálukú mọ boundary ẹ̀, ibi ni Yorùbá dé, ibi ni Igbo dé. We will work together. Nothing will stop us. Eléyìí tí wọ́n ń dá ìjà lẹ̀ lẹ́kọ̀ọ́, ìjà tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́, wọ́n fẹ́ fi dá ìjà, wọ́n fẹ́ kí Yorùbá àti Igbo ká máa kọlura ni. Ní kọlu, we are going to work together. In tó lè dìjà fún àwa àti Igbo ni mo ti sọ yẹn. Boundary, and there must be concrete agreement before we can do anything. Tèmi ni mo sọ opinion Omoluka ni. Ẹ̀yin ọlọ́gbọ́n
tẹ́ ẹ mojú ìbínú kara tẹ́ ẹ bá gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò ẹ mọ̀ pé tí mò ń sọ òkodoro ọ̀rọ̀ ni. lẹ́yìn yẹn ilé tó kù minor ni tá a bá gba Yorùbá nation wa there will be laws tó máa guide everybody tó ń gbé lórí ilẹ̀ yìí. ìwọ tí ò bá tẹ́ lọ́rùn gbọ̀nà ìlú tó bá ti wá lọ. Igbo fúnra wọn the Biafra they will have laws that will guide everybody that will be living in their territory. So Yoruba and Igbo, we will work together this time around. I support that we should work together. ṣùgbọ́n o in tó lè mú ìjà dání let there be an agreement. Igbe o, this is where Igbo land reach, this is where Yoruba land reach, that's all. Ìyẹn dúró bẹ́ẹ̀. Then ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́ rí yẹn àwọn ọ̀tá ló fẹ́ díjà lẹ̀ láàrin Yorùbá àti Igbo. Wọ́n fẹ́ káwa méjèèjì kọjú síra because they knew that Yoruba want to go, Igbo want to go. There is a possibility that they work together, but for now they want to make sure pé Igbo and Yoruba they attack each other. Ẹ̀yin Yorùbá ẹ má bá Igbo jà for now because ìyà tó ń jẹ Igbo ló ń jẹ ẹ̀yin náà. Ìyà tí Igbo ń face làwa Yorùbá ń face ó tẹ̀ jẹ́ pé change díẹ̀ làwọn Igbo nílẹ̀gbẹ́ Yorùbá a mọ̀ pé Yorùbá Ọlọ́run kẹwàá àwa la ní èyí tó pọ̀ jù nínú resources tí Nàìjíríà ń jẹ àwa la ń jẹ bẹ́ẹ̀. But that doesn't mean we have to be together to achieve this. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ mò ń sọ mò ń tún sọ ẹ má bá Igbo jà for now tó bá dẹ̀yìn síra ẹ sọ pé no, don't do that. Igbo ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ bá Yorùbá jà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wà powerful tó ẹ̀ lè lágbára tó Yorùbá lórí ilẹ̀ Yorùbá. Just don't fight with any Yorùbás. And Yorùbá mò ń sọ mò ń tún sọ ẹ má bá Igbo jà rárá. For now we are friends. Possibly we may continue to be friends after the independence if they are ready to follow the rules and laws of Yoruba land. That is for me. Igbo for now they are not our enemy. For now ni o. You know I've said it earlier. Ìwọ̀nba Igbo tí mo pàdé kò sí èyí tó níwà nínú wọn tó dáa. I am sorry to say this. Kò sí Igbo tí mo sì pàdé rí tó dáa. Ṣùgbọ́n àwọn tó dáa wà nú ẹ má ṣì mí gbọ́ o. Àwọn tó dáa tó good wọ́n wà lára Igbo. Tó jẹ́ pé tó bá pàdé wọn wàá máa fi wọ́n gbàdúrà ní pé eléyìí ò tó jọmọ ìyá mi. Tàbí kó tẹ̀ máa sọ pé ìbádẹ́ jọmọ Igbo o. Yes, wọ́n wà dáadáa. So èmi fẹ́ sọ tèmi opinion Ọmọlúkà ló sọ o. I am not their friends, but with the situation on ground we must unite with Igbo to fight this battle. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ń sọ ń gbangba but tí n bá sọ fún yín ìpè tẹ́ ẹ̀ bá múra dáadáa currently báyẹn ṣe mọ̀ pé àwa believe pé ìjà ò tí ì bẹ̀rẹ̀ but wọ́n ti ń ju bọ́ǹbù sí wọn ní ilẹ̀ Igbo wọ́n ti ń ju bọ́ǹbù sí wọn bẹ̀ àwọn sójà ti ń pààyàn o. I watched the video yesterday wọ́n ṣe rush lọ tó lọ pa àwọn èèyàn dànù rẹ́kẹ́rẹ́kẹ́ tó ń pa àwọn èèyàn nílẹ̀ Igbo. We shouldn't fight ourselves this time around. Thank you Ade. Nídìí àti bárajà. Let us do everything together unanimously and fight this. Àti mọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè kan là ń fight fún. We are fighting for Yoruba nation and Igbo is fighting for Biafra nation. With agreement wípé this is our territory, this is your territory. So that abá tiẹ̀ wá gba independent wa tán kò ní sí pé à ń kọlura à ń jà. It's just an advice. Tájù Bámigbọ́lá, don't worry, I will on it any moment. For now, Joshua Akínrìndé, bless you. We must be together. Gbogbo ìjà táwọn olóṣèlú fẹ́ dálẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ má dá sí wọn. And any Igbo that is watching this program, I am telling you this. You are not our enemy and we are not your enemy. Our common enemy is the Fulanis. They are the enemy we have. The enemy we have is the Northerners. They don't want us to live.
They look at us as if we are just a slave. They look at us as if we are slave, and we are not a slave. Power on. Bluetooth mode. So, ẹ̀yin tẹ́ bá fẹ́ pè lè bẹ̀ sí ní pè bẹ́ẹ̀ yẹn mọ́mì kan ti ń pè mí látẹ̀kan ó mà ṣe. Ìyá ti fẹ́ pè látẹ̀kan. Yes. They want to kill them. Don't contact with cause mayhem sílẹ̀. Riffraff between Abiba and Jempe. They want to cause trouble between Yoruba and Igbo so that we will start fighting ourselves, and the Fulanis will start to plan how to finish the two of us. Already, all the military weapons in Nigeria is in the north. So what are we talking? We must unanimously fight together. If we don't do that, it's dangerous. There is danger ahead. So ẹ̀yin tẹ́ bá fẹ́ pè é pè o 070-07046 ẹ má pè sí bí mọ́mì, I'm calling you here. Program ní tí mo fi ń ṣe program nìyẹn. Ẹ má pè síbẹ̀. The second line tí bá gbé program ti parí nìyẹn. Hello, ẹgbọ́n sókè à ń gbọ́ yín o. Ọmọ púpọ̀ okú iṣẹ́. Ẹ ṣé màmá. Okú iṣẹ́ takuntakun. Ẹ ṣé mà. Ààbò Ọlọ́run dájú lórí ẹ̀ lágbára Jésù òní jẹ́ kọjábọ̀. Iṣẹ́ òní dìṣẹ́, òní rìn lójú amúni, òní ṣílẹ̀tẹ̀, òní tẹlẹmbẹ́ alẹ́ lójú sí lágbára Ọlọ́run. Ọlọ́run àwọn máa ṣàánú fún ẹ̀. Okú iṣẹ́ Odùduwà á gbé gbogbo wa àádélẹ̀ lérí. Ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ni lórí ọ̀rọ̀ Ìgbò àti Yorùbá. Mo fẹ́ kí gbogbo ayé kó máa gbọ́ nǹkan tá à ń sọ àti program tó gbé jáde. Mo fẹ́ kí a mọ̀ pé àwọn ìjọba àti àwọn olóṣèlú wọ́n fẹ́ dá wa padà sí oko ayé ìgbà ojúkú. Wọ́n fẹ́ kí Yorùbá àti Ìgbò kó dojúkọra wọn. Now àwa àti Yorùbá Ìgbò àti Yorùbá nǹkan kan náà làjọ ń jà fún. Ìran mẹ́ta ni wá. Ìran méjì ló fẹ́ lọ, ìran kan ló ń takú nítorí pé ìran yẹn kò ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la ẹ̀. Torí bàbá Awólọ́wọ̀ sọ pé kán kàwé, MK ò sọ ó ní kán kàwé. So many àwọn intellectual nílẹ̀ Yorùbá wọ́n gbìyànjú wọ́n fẹ́ kí àwọn Fúlàní àti àwọn Haúsá kan máa lọ sí school, bẹ̀tọ́ bìlífù pé àlùmọ́jèrì is their hobby tó dẹ̀ tẹra mọ́. But now a ti rí gbogbo ẹ̀ nílẹ̀, a ti rí bí nǹkan ṣe rí. Nǹkan tí mo ń sọ lé lórí gangan ni pé àwọn pípù yìí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí lọ ń jó ṣọ́ọ̀bù wọn tó ń ba nǹkan Ìgbò jẹ́. Ó mọ̀ yìí pé Ìgbò máa padà wá retaliate pé àwọn náà máa ní Yorùbá ń bá wọn jà, ó lọ ń ba nǹkan wọn jẹ́. Due to this wàhálà yẹn máa ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká bára wa jà Ìgbò àti Yorùbá. Yorùbá ò gbọdọ̀ bá Ìgbò jà, Ìgbò ò gbọdọ̀ bá Yorùbá jà, nítorí pé ibi tí nǹkan tí agbójú tá a fọ́kọ̀ yìí sí the same thing ni là ń jà fún. So ká má bá ara wa jà. Àwọn tó dojú ìjà kan wá, àwọn Fúlàní àti ìjọba tó lọ export Boko Haram tó kó yúnífọ́ọ̀mù sí wọn lọ́rùn, àwọn ni ká wá bí a ṣe máa sowọ́ pọ̀ ká máa fèsì wọn. Ẹni nínú ọ̀dàlẹ̀ nílẹ̀ Yorùbá ni nílẹ̀ Ìgbò ni bá a ṣe máa dojú ìjà kan wọ́n láwọn tó fẹ́ jẹ́ ká lọ tó ń gbowó ẹ̀mí wa lọ́wọ́ ìjọba. Àwọn ni ọ̀tá wa tá a máa bá jà. Ẹ má jẹ́ ká bára wa jà nítorí wọ́n ti mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ sí bà kan kìíní jẹ́ Yorùbá náà lọ bà nǹkan Ìgbò jẹ́. Wíwárà sí pé kì í ṣe Yorùbá kì í ṣe agídétọ̀ ló lọ ń bà nǹkan yẹn jẹ́. Àwọn tí ò fẹ́ kí á rí kádélẹ̀ lérí, àwọn tí ò fẹ́ kí Odùduwà tá à ń jà fún kó ní orí, àwọn tó fẹ́ ta ọjọ́ ọ̀la wa, àwọn tí ò fẹ́ kí fútù àwọn ọmọ wa kó nídìí, àwọn tó fẹ́ kí generation àwọn ọmọ tó yẹ kó gbẹ̀yìn wa kó parun, àwọn gangan
àwọn ló lọ ń kọ́ iṣẹ́ yẹn àti ìrí nǹkan kan o mẹ́wàá sì máa ṣẹlẹ̀ nítorí pé tó bá dé tá a bá lè ọlọ́run á fún gbogbo wa ní agbára àti ẹ̀mí gígùn láti lè rí òpin ìrìn àjò yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn exile náà máa kú sí ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí ìgbàlejò yìí bá bẹ̀rẹ̀ exile ní gbogbo wọn máa kú sí àìbẹ́sí tẹ kọ́lẹ̀ kẹ́dẹ̀ forúkọ mi títì mo mọ̀ pé bó máa ṣẹlẹ̀ dẹ́ mo fi ìyọ́nà ọlọ́run bẹ̀ yìí Yorùbá ò gbọdọ̀ bá Ìgbò jà Ìgbò ò gbọdọ̀ bá Yorùbá jà àwọn enemy wa àwọn ni Fúlàní àwọn enemy wa àwọn lẹni tó ń ta ọjọ́ ọ̀la wa àwọn enemy wa àwọn ló ń gbowó orí wa àwọn enemy wa àwọn ló ń gba màálù ta tó máa ń lọ gba màálù àwìn lọ́wọ́ Fúlàní tó ń rí nǹkan tó máa fi ṣe tó ń fi ẹ̀mí àwọn èèyàn wọn tó fi di àwọn enemy wa nìyẹn ilé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ilé wọn la máa lọ a máa lọ pay visit fún wọn a máa ṣe wọ́n lálejò gbogbo enemy tí ò bá jẹ́ ká lọ ṣe wọ́n lálejò ibi tá à ń lọ sí nìyẹn ẹ má jẹ́ ká bára wa jà torí bá ga ọ̀rọ̀ irú ni torí tó bá ti ọlọ́wọ́ jó alábàbí nǹkan mi ìmọ̀bí tọ́lọ́jọ́ tó mo mọ̀ pé ìní máa tó ṣẹlẹ̀ torí Adéyínká grandson ó ti sọ̀rọ̀ yẹn láti almost 6 months ago ó sọ ó dẹ̀ ní nǹkan tó máa ṣe nìyẹn ó dẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn torí ẹni bá ń gbọ́ program àmọ́ wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn so ẹ má jẹ́ ká bára wa jà o Ìgbò ẹ má bá Yorùbá jà Yorùbá ẹ má bá Ìgbò jà nǹkan kan náà lájọ ń jà fún àwọn tó ń jà àárín wa rú àwọn tí ó tó ti ta ọjọ́ ìwọ̀nà wa ilé wọn ni ẹja lọ gbogbo nǹkan tá a bá ní lágbára láti bá wọn jẹ ká lò Ọlọ́run á gbà fún wa ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ Ọmọlúkà á dáa fún ẹ àkèrè òkò délé o agbára Ọlọ́run wàá ṣàṣeyọrí ṣe thanks very much. ẹ gbọ́n sókè. ẹ ṣe o. ẹ kárí ọ̀rọ̀ mi. à ń gbọ́ yín o ẹ ṣe gan. orúkọ tèmi ni Bámigbọ́lá Tájù láti Italy. ẹ ṣe gan mo dẹ̀ nífẹ̀ẹ́ sí inú mi dùn pẹ̀lú ètò tẹ́ gbé jáde lálẹ́ yìí Ọlọ́run ní pàlàkàyè yín ẹ̀yin àgbàlẹ̀ sọ pé ẹni ojúmọ́ ni mọ́ kí ni máa sẹ̀rìn oníṣẹ́kìrì gbóná ayé yóò di gbóná wọ́n ní ajé olókan mọ̀sán ajé ọlọ́sàn mọ̀sán yín ajé wọ́n ní lọ́la lóko tá à ń pa ajé agbétawò kìrìkìrì ìdíjọ́ lọ lóko tá à ń pè é ajé abábá yín gbé o ẹ̀ ní kábàámọ̀ lórí nǹkan tó ẹ̀ ṣe gan mo kí gbogbo ọmọ Nàìjíríà mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá mo kí gbogbo ọmọ Ìgbò pẹ̀lú gbọ́ ọlọ́ọ̀lọ́ àyẹ̀wò akọ̀nù Nàìjíríà yẹ láìpẹ́ lájìnà ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ à ń gbọ́ yín. ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ni pé Ìgbò àti Yorùbá àti ṣọ́tà ara wa pọ́lẹ́mù tí àwọn babalá wa ti ní pẹ̀lú àwọn Ìgbò lọ́jọ́ kìíní àná àwọn ọlọ́mọ nǹkan lọ́jọ́ fà ká má wá gbé ìṣòro gbàyẹ ká má gbé wá sìn àwa Yorùbá ìṣòro tá a ní ni pé tí Ìgbò àti Yorùbá bá ń jà nǹkan tó ní rí bẹ́ẹ̀ o Ìgbò máa sọ̀pọ́tì ọmọnìkejì wọn bọ Yorùbá a máa sáré àfẹ́rí wàhálà àfẹ́rí nǹkan kan o bí wọ́n ti sọ pé Ìgbò máa ń dalẹ̀ èèyàn nìyẹn àbọ̀ máa ń fa wàhálà kan nìyẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣé mo kàn ẹ̀bẹ̀ tẹ́mi kan fẹ́ bẹ́ yín sí i tẹ́ bá lóore ya ayé láti bá Nnamdi Kanu ọ̀gá àwọn Ìgbò sọ̀rọ̀ àbá àwọn ọmọ Ìgbò mega rally tán fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ tí Yorùbá àti Ìgbò bá lè kọ̀ bá ti papọ̀ kán jọ ṣe mega rally yìí dẹ́ agbára tí Yorùbá bá ní kankan kan júwe fọmọ Ìgbò tó bá nínú kan fún ọmọ Yorùbá ká mọ̀ pé ìjà àfẹ́ bá Hausa jà nǹkan tẹ́mi kan ní láti sọ nìyẹn anything tá a bá ní sí láti pé àfihàn àti ìfihàn ara wa lọ́wọ́ ká fi ara wa lọ́wọ́ ìyá jọ ọmọ Yorùbá nínú àjò ìlú òyìnbó ni mo wà náà ṣé nǹkan tó dùn mí rí bí mo fẹ́ sọ lé ni bọ̀ irú ayé wò là ń gbé láfíríkà tí ó sí iná tí ó sómi tí ó sọnà sà tíjọba bá pèsè iṣẹ́ fún àwọn ọmọ èèyàn tíjọba bá pèsè iná sílùú omi ẹ̀rọ wà títí wà kò sẹ́yìn tó máa fẹ́ ṣiṣẹ́ ìjọba inú ìlú tí mo wá ẹ̀wọ̀n tẹ́ta company mo ti ń ṣiṣẹ́ kò sẹ́yìn tó máa fẹ́ ṣiṣẹ́ ìjọba ẹ̀ ló ní ìjọba fẹ́ fún yín tọ́tọ́ bá ń ṣiṣẹ́ owó yín tẹ́ mọ iye tẹ́ ń palẹ̀ dẹ̀ láàrin ọjọ́ márùn-ún ẹ lè san sálárì government workers ẹ lè san márùn-ún sẹ́yìn lè fẹ́ wá wáṣẹ́ ìjọba ẹ̀bẹ̀ tẹ́mi kan bẹ̀bẹ̀ sí ni pé Ìgbò àti Yorùbá kájá wáyé ká máa ṣe rálì pọ̀ tí a mọ̀ pé ìfẹ́ ti wà láàrin wa gbogbo ohun tó jẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn bàbá láyé ìgbà yẹn ká má gbé wá sí àárín wa sí ìjàkálàjọ ń já o ìjàkálàjọ ń lọ. ẹ ṣe gan bàbá mi. Thank you. Sẹ́ẹ̀rì kíní kan wà tí ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ understand though ẹ̀yin tẹ́sẹ̀ join program ẹ lè má gbọ́ ó lè má yé yín but I have said it and I don't regret saying it
I am not a friend of Igbo at all. I don't like them, and I have to be sincere. But mind you, with the current situation on ground, I don't see them as enemy. Tí wọ́n bá rò pé enemy ni wọ́n, continue. Ẹ̀ ń bá Fúlàní ń pò ẹ̀ tí ì rí wọn parí. So you want to face Igbo again? It's less for you. Moreover, ẹ̀ṣẹ̀ wo ni Igbo ṣẹ̀ yín? Ẹ̀ṣẹ̀ wo ni Igbo ṣẹ̀ mí? Agbọ́tàn lóòótọ́ àmọ́ bó ṣe ń lọ. Gbogbo bó ṣe council tán ṣe ọ̀rọ̀ unitary system kò ṣe unitary system. Gbogbo bó ṣe jẹ́ iṣẹ́ ọwọ́ Igbo ní gbogbo ẹ̀ la mọ̀ agbọ́tàn. Bàbá tí wọ́n pa Akíntọ́lá tó ń pa tí Igbo pa agbọ́tàn. Ọ̀rọ̀ Abíọ́lá tẹ̀ ń fi ń kọ́ Igbo lọ́rùn kì í ṣe Abíọ́lá ni ò jẹ́ kì í ṣe Igbo ni ò jẹ́ ká Abíọ́lá di president. Ẹ lọ gbọ́ ìtàn tẹ́ ẹ bá mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ẹ kọ́. I am not here to side Igbo. They are not my friend and I stand to say it anywhere. But torí pé wọn ń ṣe yẹn kí wá torí yẹn kí wá fẹ́ condemn wọn in a wrong way. Igbo wà lára àwọn tó kó wa sí wàhálà tá a wà yìí. Right. But a bá sọ pé wọ́n wà lára tó kó wa sí wàhálà yìí. Ṣé àwọn bàbá tó kó wa sí ṣé wọn ò ti lọ ni ṣé wọn ò ti kú ni? Where is Zik today? Azikiwe, where is Azikiwe? Àwọn bàbá wọn yẹn àwọn dà lẹ́ni. Wọ́n ti kú, wọ́n ti lọ. But Abíọ́lá tẹ̀yìn rí yẹn kò sí ọjọ́ tí Fúlàní lè ever gbà kó ṣe president. Ìdí ni wípé mo ti sọ fún yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ń follow mi ẹ mọ àwọn kóòtù mi. Anybody tí Fúlàní bá rí i pé wọn ò ní lè control wọn ò lè jẹ́ kó jẹ́ president Nàìjíríà as far tí o bá ti ṣe ọmọ Fúlàní tó bá ti jẹ́ ọmọ Yorùbá tàbójọ́ ọmọ Ìgbò tí wọn ò bá ti ní lè control ẹ̀ tí Fúlàní ò ní lè pàṣẹ fún pé dìde ká dìde jòkó tó dẹ̀ máa jòkó wọn ò lè jẹ́ kó jẹ́ president. Wọ́n ti rí Abíọ́lá tán wípé eléyìí kì í ṣe ẹni tá a lè control ní láyé. That is why Abíọ́lá ò ṣe di president. Mo sọ fún yín wípé kò sí magic. Ẹ̀yin kan pariwo pé Igbo ni ṣọmọ Yorùbá ò contribute síbẹ̀ kò contribute bá Abíọ́lá ò ṣe ṣe. Yes, Ìjẹ̀bú first too. I will continue to. I don't scare. Mi ò bẹ̀rù sọ. They are not my friends. I don't have any Igbo as friends. But they are not my enemy. That is what I'm saying. They are not Yoruba enemy for now. We must unite to fight this. And where is that Azikiwe today? Olu Brown. Where is that Nnamdi Azikiwe? Where is him today? So, mo sọ opinion tèmi ni. Kò sí any reason tó fi yẹ ká sọ pé alamba ọ̀sájà ẹ̀tún fẹ́ fèsì pé ẹ fẹ́ bá Igbo. We don't need it. Ẹ lọ lé àròjinlẹ̀. Ẹnìkan kọ́ ní kọ́mọdúkà má gbàbọ̀dé àbọ̀dé wo náà fẹ́ gbà fún yín. Continue now. Eléyìí tẹ́ ń bá sùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú Fúlàní. Are you settled with them? But Igbo don't show any threat for now. Mi ò sọ wípé mo ti sọ. There will be law when we achieve our independence. Taba attain tagba. There will be laws. Igbo tí ó lọ yẹn ò bá tẹ́ lọ́rùn kó máa lọ sí ìlú ẹ̀ kó lọ sí Biafra. That is what I intend me to lé lórí nìyẹn. But to fight this battle, don't think you want to take Igbo as enemy again. Ẹ tanra yín jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá. Tẹ́ bá ń tanra yín, èmi ò ní tanra mi láíláí. Mi ò sọ pé kí dandan pé Yorùbá ẹ̀ ṣe kíní kan. No, I don't care. Tó kàn mí. But ọwọ́ yín nìyẹn kù sí. Mo ti sọ mind mi. Ẹni bá fẹ́ pè kó pè o. Ká gba pè bí méjì sí o. Ká random. Mo sọ ni. Igbo don't fight Yorùbá for now. Yoruba don't fight Igbo. We are not enemy for now. We are not. We have one common enemy, and that is the Fulanis, the Northerners. So, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́rìí, ẹ máa gbọ́ ìtàn. Ẹ gbọ́ tàn. Igbo bá tiẹ̀ láìkì Yorùbá wá ò gbọ́ tàn bí àwọn Hausa bó ṣe pa last card is Igbo lára ni. And do you think they will be happy? Ẹ já kúrò lórí ẹ̀. Ẹni tó fẹ́ gbàbọ̀dé àbọ̀dé wo nọ́mbà fún yín? Ta ni mí tí mo fẹ́ gbàbọ̀dé wá fún yín? Kí ni mo jẹ́? Ẹgbẹ́nu yamayama sọ ọjà ìjẹba mọ nǹkan tẹ́ fẹ́ kọ́ get out. I only tell you my opinion.
Igbo for now they are not our enemy. To me, wọn ò ṣọ̀tá wa. Igbo ló lọ rape àwọn ọmọ yín nínú oko ni. Àwọn ni ò jẹ́ ká lè lọ sínú oko lọ ṣoko ni. Àbí position tó tọ́ sí yín l'Abuja tó yẹ kán fún yín l'Abuja Igbo náà gbé fún. Ṣé Igbo ló chief of staff tó yẹ kẹ́yìn ṣe Igbo náà gbé fún? Ẹ má jẹ́ ká máa pariwo lọ síbi tí ò yẹ ká pariwo lọ. Ẹ gbóhùn sókè bàbá mi. À ń gbọ́ yín o. Ọmọlúkà ẹ kú ètò ẹ̀ka lẹ o. Ẹ ṣe gan adúpẹ́ o. Ẹ̀ka lẹ ètò tẹ́ mú wá nílẹ̀ yìí náà ètò tó dání kò yẹ yín sí. Nípa tàwọn tí wọ́n sọ ní onídàásílẹ̀ àwọn tó ń sọ fún wa ọ̀hún ẹ̀dẹ̀ tuntun fún un káàkiri sílẹ̀ bẹ́ẹ̀ kò yẹ yín sí. Ẹ̀yin nípa ti Yíbò ìdádúkọ èmi Yorùbá ni mí kò yẹ yín sí. Mo rẹ̀ láti Yíbò to the extent wàhálà ní olúwúra fún yín. Yíbò tẹ̀ wò yẹn wọn kì í ṣe ẹ́ nínú wa wọn lè bí ṣe ọ̀ka wa ìyẹnìtì bọ̀ nígbà tó kájọ tí láti Lagos state yẹn ìyẹn ò lọ́ọ̀kì bẹ́ẹ̀ ìyẹnìtì láàrin wa ẹ̀ka tó fún àwọn wọn Lagos state tí ìlọ èsì wọn mọ̀ ní níbi àṣọyà kò sí problem mọ̀ nínú Lagos state yẹn ẹgbẹ́ Igbo tí ìlò ṣe ti àyè ìfìyà kò ìyẹnìtì lọ́kà mú ipò tí Igbo àti ẹ̀bọ̀bọ̀ yẹn parí Igbo tó pẹ́yìn pa wọ́n kórè kòrò ìgbọ́n inú bẹ́ẹ̀ ìyẹnìtì èmi Igbo kì í ṣe ẹni tẹ̀lé ẹ̀bí ṣọlá tèmi mo láti Igbo to the extent máa fi ọkùn yín pẹ̀lú pé nípa tí láàlì yẹn ìyẹn lè wọ́ọ̀kì Lagos state tó ó máa bá kí jẹ́ fún wa òbí nípa náà àfẹ́ ìfúnra o ẹ̀wọ̀n lórí burúkú yẹn náà ẹbí ṣe ìtàkùn wa ẹgbẹ́ kò ní í sùn lórí ìgbẹ́ni ẹ̀ṣẹ̀ rà. Ẹ ṣeun. Ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín o. Ẹ̀lọ́ Ọmọlúkà. Ẹ ṣe gan sa. Ẹ̀lọ́ Ọmọlúkà ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín. Ojú òní tí yìnyín Kẹ́ni Jókà lèmi jẹ́ láti ìlú London. Ẹ ṣe gan sa. Ṣé rí Yorùbá àti Igbo kò yẹ ká bára wa jà rárá o. Ẹ sọ fún gbogbo àwọn tó bá ń gbọ́ ètò ká má bára wa jà. Nítorí èmi rántí rádì kan lọ ṣe lábẹ́òkúta àwọn ọmọ Igbo dìde. Wọ́n lọ sí Ṣàgámù. Nínú wọn dẹ̀ tẹ̀lé wọn lọ sábẹ́òkúta táwàárí tó ti arrest nínú wọn ní Ṣàgámù. Ṣọ́rọ̀ mi yé yín sìn nǹkan kan ṣe náà lẹ́yìn àjọ ń jà fún. Àwọn pípọ̀ yìí dẹ̀ ti rí ọjọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń sàwọn ti rí tipẹ́tipẹ́ láti 60 something náà ti rí ni ọ̀gá wọn fi ní pé àwọn gbọ́dọ̀ kúrò lára Nàìjíríà nígbà yẹn. Ṣọ́rọ̀ mi yé yín sìn èmi ò rí wọn bí ọ̀tá wa o èmi ò rí wọn bí ọ̀tá wa tọ́lọ̀ ń bá jẹ́ tí gbogbo táwọn fẹ́ tó bọ̀ sí òfin máa wà. Má yàgbẹ́ sẹ́nu ọ̀nà lé mi o má yàgbẹ́ sí ẹ̀ǹkùlé lé mi o tó o bá ti yàgbẹ́ sí ibi méjèèjì yẹn you are free bọ́ tó bá ti yàgbẹ́ bẹ̀ nǹkan tí ojú ẹni tó bá yàgbẹ́ bẹ̀ ń rí ojú onítọ̀wọ̀n á rí tọ́rọ̀ mi yé yín sìn ẹ gbá túbọ̀ sọ fáwọn èèyàn wa tí àwa méjèèjì bá jọ sowọ́pọ̀ tájọ ja ìjà yìí ó máa tètè yìí sì fún àwa méjèèjì ojú òní tì wá lágbára Ọlọ́run ẹ má jẹ́ ká rí Igbo bí ẹni mì ẹ má jẹ́ ká rí wọn bí ọ̀tá wa. Simple. Igbó kan ṣo náà lọ dẹ́ndẹ́ tọ́rọ̀ mi yé yín sìn Igbó kan ṣo lọ dẹ́ndẹ́. Ẹ̀yin Yorùbá kí lẹ ní dání ẹ fẹ́ jà. Ojú òní. Kí lẹ ní wọ́n ní àìrìnpọ̀ oúnjẹ ọmọ ìjò níyà ni ṣé lè jẹ́ ìgbọ́ra yín yé báyìí lẹ́fún. olóúnjẹ ọlọ́jọ́ yà o olẹ́fẹ́ ní ẹfẹ́ lọ jí olóúnjẹ ọlọ́jọ́ yà ẹ wo àṣẹ tí Kánú pa fún wọn pé kó sit at home lánàá ẹ̀rù bà gọ́ọ̀mẹ̀ntì gbogbo àwọn state governors wọn lè rú bà pátápátá kí ló tún jù yẹn lọ ẹ jẹ́ akólà kúrò lẹ́kọ̀ọ́ o ẹ̀kọ́ ọ̀kọ́la o ìkànṣe náà ní wá o kọ́kọ́ṣe lájọ́ ń jà fún ojú òní tiwa lọ́wọ́ àmúwadélẹ̀ ìlérí lágbára Ọlọ́run. Thank you. Ẹ ṣé gan ni. Ó yá ẹjẹ́ àgbà pè kan sí káràndọ̀ ẹjẹ́ àgbà kọ̀ọ̀kan sí káràndọ̀. Thank you. Ẹni tó pè láti Amẹ́ríkà ẹ gbọ́ sókè. Ẹ̀rọ Ọmọlúkà dìde Ẹ ṣé ẹ fún ètò Olúwa wà pẹ̀lú yín o. ẹ ṣé àdúpẹ́ o. Inú mi dùn pẹ̀lú bẹ́ ṣe jáde ní ọ̀sán yìí. Ṣẹ́ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn agitators. Láti àárọ̀ bí àná ni ó bà ọkàn mi jẹ́ gan ni pẹ̀lú pé ìjà lọ́tún ìjà lósì. Pé wọ́n fi wá rènà tán bá tẹ̀ fi wá ló yẹ ká ya. Tí wọ́n ní kí Yorùbá ká má láṣẹ yọ ní kí ló ṣẹlẹ̀. Kò dẹ̀ sí méjì tó ń dìjà yìí náà ọ̀rọ̀ owó ni kí ló dé tá bá gbìyànjú lábì fúnra rẹ̀ ó yẹ kó pàfún ẹ̀ mọ́ kí ló ṣe wá ìwọ́sẹ̀ mi èmi ṣe ẹ́ kò sí ni
ẹnìkan sọ ní ó sọ̀rọ̀ kan nígbà tá a sọ̀rọ̀ ó lẹ́ni méjì tí ò bá mọra wọn ó ní wọn ò lè jà ó ní the moment ẹ bá mọra tẹ́ sọ̀rọ̀ kanra yín ó lẹ̀ máa jà kí ló dé táàrí ní gbà ọ̀rọ̀ sí àtọmọdé wọn ní àtàgbà ní wọn lágbàlagbà bí ní kòtòkòtò gbogbo nǹkan téèyàn bá rí náà kọ́ ló ń rí àti sí ìní ìwà àkànṣe bí ìfò tí ẹnu mo ti try láti sẹ́tù àárín dára àti tẹ́ni ọmọ ológo ní ìfẹ́ kan jà rárá mo dẹ̀ ti pe dára títí tí kò gbé kò pìkì kọ́ mi pé kí n tẹ̀ sẹ́tù àárín yẹn pé kò yẹ kó síjà kò yẹ kó síta láàárín wọn ètò wọn ní same goal ni gbogbo wọn ń ṣiṣẹ́ fún kì í ṣe pé ká máa gbélé gún mi tọ̀ ń gún mi kinní kan gún mi ẹnikẹ́ni tó bá ń ṣe agitation yìí kọ́lọ́ bá ṣí yín lójú ẹ̀ ní tọ́kọ́ tí mi ò bá fi ọwọ́ ẹ̀ bàjẹ́ wọ́n á bólúwẹ̀ káàánú nígbẹ̀yìn ni kọ́lọ́ bá ṣí gbogbo yín lójú ẹ̀ ní tẹ́mọ́ tẹ́ gbé dání ẹnìyàn kábàámọ̀ nígbẹ̀yìn pé àti ni mo ṣe léèsí nípa ti Ìgbò àti kinní tó ń sọ náà àlèbá Ìgbò ìjà sí yìí o Yorùbá àní nǹkan kan kò sí òǹjà kan tá a ní àwọn yẹn náà la lè máa sọ tá a bá fọwọ́ wọ ọwọ́ méjèèjì wẹra wọn á lè mọ́ bẹ̀tí títẹ̀ sọ̀rọ̀ dé yẹn òkodoro ọ̀rọ̀ lẹ́sọ ẹ jẹ́ kí kálukú mọ báńdì ẹ̀ ibi ni tèmi dé ibi ni tèmi dé ìṣe pé after tàbá wa gba ta nígbà kó má jẹ́ pa tún máa padà wá kọjú ìjà síra wa ìyẹn ni ò ní dà lẹ́kìtì àárọ̀ náà tí ṣòfin lẹ́yìn oko èyí á ti máa sọ pé mi ò lọ oko wọn náà jí ni o tílẹ̀ bá ti fẹ́ mọ́ ìyẹn dáná tí ń wí tó kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọ́n rú ti Èkìtì wa nìkan fẹ́ ṣe é sìn ín tí bàbá Èkìtì àtẹnìkan náà tún ń jà gbogbo ẹ̀ kàn tiẹ̀ dẹ̀ wá fọ́jú pọ̀ in fact mo kọ́ nu kọ́mẹ̀ntì mo sẹ́ndì sí yín mo ní ǹjẹ́ èmi dá wa padà sí Nàìjíríà ń bí ẹ ti gbé wa báyìí tó bá jẹ́ pé ìjà lé ní ìjà lọ́la ni. I salute your courage and I salute your wisdom. You are highly intelligent. Òmòjé máa sọ pé ọmọ Luther the Great. Òun ọgbọ́n yóò dẹ̀ ní dágbére fún yín. Ẹ túbọ̀ máa wà ní ọgbọ́n ni bẹ́ẹ̀ náà ni máa kan báyìí náà Mr. Wisdom. Òun náà tó bá sọ̀rọ̀ báyìí ẹ̀ wò in fact ó máa yọ òun òpin inú èmi gan inú mi máa ń dùn sí ni bẹ́ẹ̀ lẹ́yìn náà. Ẹ jẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ gbogbo aṣọ náà kọ́ lóbìnrin ń sá lóòrùn o. Gbogbo aṣọ kọ́ lóbìnrin ń sá lóòrùn. Gbogbo tó ṣẹlẹ̀ lẹ́yìn tẹ̀sẹ̀ wá ń pẹ̀lú ara yín síta tẹ̀ wá ń ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé gbogbo tọ́mọ tá àwọn agbọ́n tá a jóòbí ṣé gbogbo tọ́mọ wá bá ṣe la máa gbé síta? Ọmọ mi à ń pè láàrin ilé tó ṣe sábúrò ẹ̀ kò dàbí tó ṣe sẹ́gbẹ́ ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀. Àwọn aláfọgbọ́n bá wí àdẹ́kóra wa pọ̀. Bẹ̀sẹ̀ yìí tẹ́ sọ pé fẹ́ gbogbo wa pọ̀ tẹ́ fẹ́ yọ wá. Ṣé bẹ́ẹ̀ ṣe máa délẹ̀ lórí lélẹ̀? Ìjà lọ́tún ìjà lósì. Ẹjọ́ ìyẹ kó má ṣírí yẹn gan ti bẹ̀rẹ̀ sí ní tufu. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o rẹ pé ààrẹ pọ̀dọ̀ nínú gbogbo yìí o. Torí gbogbo wa ti gbọ́kànlé yín àti rí àwọn àgbìyè lé ní panilébi gbogbo wa ti rí láìlé yín pé ẹ̀yin lẹ máa kó wa délẹ̀ lérí. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nìyí? Ẹ̀rí agbo ẹ̀wò ẹ̀fẹ́ awo rẹ̀ ní ọ̀gbẹ̀rì o. Ojú ògbúdọ̀ tì yín níbi gbogbo tá ń lọ yìí o. Ẹ máa fi ṣe ẹ̀yẹ pé ṣé wọn sọ bẹ́ẹ̀. Àwọn olóṣèlú sọ pé eré lẹ́ ń ṣe ẹ má jẹ́ kéjì wọn kó mú wa ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní o ẹ bá wa tòkì sínú wọn o ẹ náà àbẹ̀kó wa délẹ̀ lérí àtẹ̀yìn náà ojú òní tì yín o olóyè wa Sunday Igboho ọ̀nà àwà pẹ̀lú yín o nígbà. àmì o ẹ ṣeun. ẹ bá wa yí sílẹ̀ ká gbọ́ yín ẹ yí eléyìí tẹ́ fi ń gbọ́ yẹn sílẹ̀ tàbí kí n kọ́ tiẹ̀ ẹ bá wa yí sílẹ̀ à ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn à ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe wa dúpẹ́ o. Ṣàlàfíà ni. ọpẹ́ ní fọ́lọ́run. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan. mo ní láti sáré contribute sórí program. ẹ go on ẹ go on. The first one lórí ti Igbo àti ti Yorùbá pé wọ́n collaborate. Tábàǹkàwò ṣe Igbo àwọn tó wọ́n ṣe ẹ̀yà tí Igbo ń ṣe ẹ̀yà tí yàn lè gbé ọkàn lé àwọn fúnra gan wọn tó sára wọn. Yes, of course èmi gan ò gbẹ́kẹ̀lé wọn àfi sẹ́ni tẹ́lẹ̀. ìkọ́ni bàbá mi sọ pé kọ́mọ̀dé kí àwa Igbo kábàkọ̀ ní ìjà sára wa kọ́ dẹ́gbó tí wọn tí Yorùbá dẹ́gbó tó bẹ̀ kọ́mà ẹ̀fà kọjú ìjà sára wọn kọ́ dẹ̀ ní agreement ibi báyìí ìdìbò àdìyí dé ibi báyìí ìdìbò àdìyí dé kó dẹ̀ má pàjá. ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ̀kẹ́jì
ìjẹ́ ń gbọ́ mi kọ́ mi ò bóyin kíkan fúnra mi ò bóyin rárá. mo ń gbọ́ yín à ń gbọ́ yín náà. ẹ̀kejì gbogbo àwọn tó ń ja àwọn ẹ̀yin tẹ́ jẹ́ bíi sọ̀rọ̀sọ̀rọ̀ ó yẹ kí kẹ́ máa ní mítìn tẹ́ bá máa jà tí ṣùgbọ́n máa wá yé láàrin ẹ bá máa gbé wá sí gbangba mọ́ ẹ pera ń jọ kẹ́ ẹ ní olórí tẹ̀lé máa pe jọ́sìn tí ẹ bá ti ń ta òsíra yín kò ń dáa both of everybody ló gbogbo ilẹ̀ ní followers tó wò yín tí ẹ bá ti ń ta òsára àwọn followers yín náà fún máa gbèjà yín ẹ̀ ń dà kọ́rú nìyẹn ó yẹ kí gbogbo yín kẹ́ máa ṣèpàdé lẹ́nu tí wọ́n sì ní mọ̀ kẹ́ ẹ̀yin olórí láàrin yín ẹ máa ní ẹjọ́ pé ó lè dúró bíi mọ̀dẹ́tọ̀ tó lè parí ìjà kíjọba tẹ̀ máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ tí ẹnì kó gbogbo wàhálà ẹ wá sórí orí gbá tí gbogbo ayé máa bá yẹn rí. ó dà máa tọ̀rọ̀ tó gbìyànjú sílọ̀sì ni. a ti gbọ́ ẹ ṣeun. ẹ̀kẹta your number I've been trying to call your personal number won't lọ I don't know what happened. ṣé direct lẹ fẹ́ pè ní àbí. that's comment and question. ṣé direct lẹ fẹ́ pè ní àbí WhatsApp. ṣé ní WhatsApp. direct number. a kò lè lọ direct ẹ bá pè direct kò lè lọ ṣé nọ́mbà yìí gangan lẹ pè. mi ò ṣàpọ́nsì nọ́mbà tó parí pẹ̀lú 484. 54. I don't 484. 484. This is the very number ó lẹ pè sí ní WhatsApp yìí. okay. tá a bá ṣe tán ẹ lè padà jẹ́ ká sọ̀rọ̀ tí bá ti parí program ẹ ṣé sà. Okay. last caller nìyí o ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. hello sir. yes sir. lórúkọ Jésù Ọlọ́run ló wà pẹ̀lú yín o. àmì àṣẹ. yes orúkọ mi náà ni Àsálà Jésù lọ́ba mo ti ń bá yín ṣáàtì ti pẹ́ sórí ètò mo wà sà. bẹ́ẹ̀ ni sà. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sétò ni lórí ọ̀rọ̀ Ìgbò àti Yorùbá ni mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí. ẹ̀bẹ̀ ni màá bẹ gbogbo àwọn ènìyàn mi ní Yorùbá tí a bá pọwọ́pọ̀ pílánì tí àwọn òṣèlú nílé wa lórí Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹ o. àmì àṣẹ. ṣé ẹ ti nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ lọ kọ́kọ́ lọ dá sẹ̀ríà fún àwọn Ìgbò tó bá ti lè kápá Ìgbò kí Yorùbá lọ́dọ̀ pé wọn ò ní padà wá bá wa o. tí wọ́n bá kápá Ìgbò wọ́n padà bọ̀ wá bá wa ó bẹ́tà kájọ pawọ́pọ̀ báyìí bẹ́ẹ̀sì ni àwọn màmá tó pè lẹ́ẹ̀kan ti sọ ẹ jẹ́ kí kálukú mọ báńdírì ẹ̀ káwájọ parapọ̀ ká dìváìdì agbára Nàìjíríà tí a bá ti lè parapọ̀ tí àjọ jagun yìí Ọlọ́run á bá wa jà lórúkọ Jésù a ò ní pàdánù. ní ọ̀rọ̀ àwọn ìyá wa Mrs. Dara pẹ̀lú Tẹ́ni Ológo èṣù ló fẹ́ ṣiṣẹ́ ibi tí obìnrin bá ti wà para díẹ̀ ẹjọ́ ẹ̀bẹ̀ ni màá bẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kí wọ́n bá wa bẹ̀ àwọn méjèèjì wọ́n ṣàjẹ́ kó tán síbi tí ó ti dé báyìí kí wọ́n jẹ́ kó tán síbi tí ó ti dé báyìí nítorí pé tí ò bá tán èṣù Ọlọ́run àwọn obìnrin lọ́lọ́run máa ń lò ibù nínú Bíbélì gbogbo ogun tó lágbára jù nínú Bíbélì obìnrin ló dá sílẹ̀ ogun tó bá dẹ̀ máa parí obìnrin náà lọ́lọ́run máa lò láti parí rẹ̀ kí wọ́n káwọn méjèèjì wọ́n torí Ọlọ́run wọ́n máa da nǹkan tí à ń ṣe yìí wọ́n máa dàrú rárá ẹjọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ nìyẹn lórúkọ Jésù gbogbo èyí tẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ yìí lórúkọ Jésù wọn ò ní fi yín ṣe àwátì gbogbo agbára àwọn ẹni bí tó ń sọ pé wọn ò ní jẹ́ kí Yorùbá lọ Ọlọ́run á mú wọn so ní ilẹ̀ ló máa mú gbogbo wọn Ọlọ́run ò dá wa ká wá jẹ̀yà ní Yorùbá nation Ọlọ́run ò dẹ̀ dá wa ká wá mú òsì ṣùgbọ́n àwọn olórí wa tó fẹ́ sọ wá di ẹni ẹ̀mú
tó fẹ́ sọ wá di ẹni èpè tó jẹ́ pé gbogbo kọ́ńtírì tí a bá dé wọn gbọ́dọ̀ gbọ́ nàìjíríà sétí ọlọ́run á tú àṣírí wọn á dẹ̀ fi àfojú wọn gbolẹ̀. àmín. lọ́gbà ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ náà àti mi lóyún lórí o tẹ bá wo whatsapp yìí mo sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí yín ẹ bá mi sọ fún bàbá wa Chief Sunday ọlọ́run wà lẹ́yìn ẹ̀ bí èmi ṣe ń sọ̀rọ̀ yìí ibi tí mo wà àwọn èèyàn sọ pé ká má wàá jọ Yorùbá nation bẹ̀ ọmọ Ondo state mi but ṣáìdì ibi tí mo wà kì í ṣe ibi tí Yorùbá pọ̀ sí ṣùgbọ́n ẹ̀rù ò bà mí tí àbá kú ọjọ́ kan ni kú ń pa ènìyàn ṣùgbọ́n nínú àwọn tó máa kú bá Yorùbá nation lọ ọlọ́run ò ní ka gbogbo wa mọ́ wọn. àmín. àwọn tó bá dẹ̀ ní a ò ní lọ tí wọ́n bá ti gégi nígbó ìdákùdá ló ń dá gbogbo wọn lọ́lọ́run á bá wa gé dànù. àmín. lórí àwọn kan á sọ pé bàbá Chief Sunday Igboho máa ń sọ̀rọ̀ jù kò sí ẹni tí ó bá fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tó ń káyọ̀ lára tí ò ní sọ̀rọ̀ jù náà. ọgbogbo ọ̀tún tí bàbá yẹn dẹ́ sọ ẹ jẹ́ kí gbogbo àgbáyé gbọ́ bí mo ṣe ń sọ yìí ká ní èmi ni Ọlọ́run fún ní agbára tó fún bàbá Sunday Igboho ẹ mọ̀ pé bàbá yẹn jẹ́ tù ẹ mọ̀ pé kò ṣiṣẹ́ kankan nítorí pé èmi àti ẹ̀ ti bẹ màá ti ikọ́ àti ṣẹlẹ̀ gan torí a máa sọ fún wọn èkó tó máa ṣẹlẹ̀ níwòye ọ̀la á dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò fún wa orí ọ̀fẹ́ ni èèyàn tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ yẹn gbogbo wa àdúrà ẹ jẹ́ ká máa fi ràn án lọ́wọ́ lórúkọ Jésù bàbá náà Ọlọ́run ò dẹ̀ ní gbà lọ́wọ́ wa lójijì. ẹ ṣé. ó dàárọ̀ sẹ́ ó dàárọ̀. a lè gbé ju eléyìí tí a ti gbà yìí so Power off. because of our time. ṣe rí n tí mo wá sọ lénìí research la wá ṣe tí èèyàn bá wà tó bá lóun ṣe nǹkan kan you have a vision and a mission you must do your research to complement the implementation or actualization of that your vision. Research la wá ṣe a dẹ̀ discover yìí pé in tí Nàìjíríà ń gbìyànjú láti ṣe ni wípé kán dá wàhálà sílẹ̀ láàrin Ìgbò àti Yorùbá kán lè fèsì ara wọn káwọn lè ráyè finish yín àwa sọ fún yín ẹ̀yin kan ń sọ pé Ìgbò dá ta ló sọ pé Ìgbò dá ta ló sọ pé kẹsàn rẹ Ìgbò ta ló sọ pé dandandandandan ká ṣe papọ̀ but for the sake of pé a fẹ́ jọ lọ for now we must ṣe papọ̀ either you like it or not or else omi á tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu ẹ̀yin lẹ wá mọ̀ o it's left for you but I am very sure that you are not going to be the one to determine bóyá a máa ṣe papọ̀ or not the authority will decide that and the leaders ní Yorùbá land let them decide if we must do papọ̀ or no, we must not do papọ̀ but my own opinion is that in tá à ń jalè lọ́wọ́ bá a ṣe ń jẹ ìyà ní ṣé bí wọn ò tí ì bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù sáwà nílẹ̀ Yorùbá wọ́n ti ń ju bọ́ǹbù ní ilẹ̀ Ìgbò wọ́n ti ń pa wọ́n nípakúpa sójà ti ń pa wọ́n nípakúpa àwọn sọ̀rọ̀ ẹ̀yìn sọ pé kìnnì kan àjọ ń fèsì wàhálà yẹn ni trauma yìí àjọ ń fèsì ẹni this humiliation we are facing it together so tabajọ jansin kò sí tó burú ń bẹ̀ ẹ̀yin tí ò bá lára mọ́ ẹ̀ má fi ṣe ìjà pẹ̀lú Ọmọlúkà èrò tèmi rò ni mo rò ni ẹ má fi ṣe ìjà pẹ̀lú mi ẹ má sọ pé Ọmọlúkà ń gbàbọ̀dé kó sábọ̀dé inú ohun tí mo sọ mi rí ti yín rò but èmi ń jẹ́ kó yé yín ni pé even for the pé bí nǹkan tí ẹ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí a gbọ́dọ̀ jọ papọ̀ kájọ jíjà yín ni ká fèsì Nàìjíríà tó láàánú lọ á jáde dandan ní Nàìjíríà tí Ìgbò wa kojú yín tí Ìgbò sọ pé ẹ ní lọ Nàìjíríà ò ní lọ ìyẹn lẹ lè fèsì Ìgbò ẹ wàá fi ìjà yẹn ẹ sọ fún ọlọ́pàá Ọlọ́run ìwọ ni kò jíjà yín Ọlọ́run àwa bá yín ja ìjà yẹn àwa fèsì Ìgbò àti Fúlàní papọ̀ fún yín bọ̀ Fúlàní gan fẹ́ lọ àwọn gan bẹ Ọlọ́run pàwọn ń lọ so kí la wá fẹ́ máa kọjú síra yín fún ńgbẹ́ bá bẹ̀ sí ní fèsì Ìgbò ń sìn tẹ fèsì Ìgbò wọ́n ti ń jó lélẹ̀ Èkó jó Alábà jó Dádì pọ̀ wọ́n ti ń jó bí eré wọ́n mọ̀ọ́mọ̀ dẹ̀ ń ṣe ni láti lè fa wàhálà sáàrin Ìgbò àti Yorùbá so tí Ìgbò àti Yorùbá bá bẹ̀rẹ̀ jà tó bá bẹ̀rẹ̀ sí ní bára wọn jà ẹ̀ ní ríran ti ṣé nígbà tẹ bá ti ń bára yín jà ṣé Ìgbò àríran rí Fúlàní mọ́ àbí Yorùbá láwá ríran rí Fúlàní ṣe bí Yorùbá àti Ìgbò láwá kọjú síra ṣé wọn ò wí nìyí strategically they have won so tèmi ni mo sọ èmi máa ń ro nǹkan ni mo dẹ̀ ti rò ó tẹ́yìn náà bá rò dáadáa ẹ̀ rí i pé ní tí mo sọ for now mo ti sọ tá a bá ti wá gba independent wa
à lófin. There will be laws, there will be constitution. There will be constitution for to guide everybody. There will be laws. So ọmọ Ìgbò tí òfin yẹn ò bá tẹ́ lọ́rùn, tí òfin yẹn ò tẹ́ lọ́rùn, á filẹ̀ Yorùbá lẹ̀, Albert yẹn lọ padà sí Biafra Republic yẹ. Ọmọ tí ò bá tẹ́ lọ́rùn ni kò ní bí Ghana ṣe ṣòfin ni against àwọn Nigerians tó wà lọ́dọ̀ wọn ni, tí wọ́n dẹ̀ lé àwọn ọmọ Nigeria tó wà bẹ́ẹ̀ tó dẹ̀ lé wọn jáde ni. Òfin yẹn ò bá wọn lára mu, wọ́n dẹ̀ jáde kúrò ńbẹ̀. That's just the fact. But for now, lè bára wa jà. My thinking, my opinion is not polite, correct ká bára wa jà for now, because that is what your enemy wants. Láti mú orí. Ṣé Fúlàní sọ pé àwọn ń lọ ni? Ṣé Ìgbò ló láwọn fẹ́ gba Biafra? Yorùbá ló láwọn fẹ́ gba Oòduà nation. Ẹ̀yin méjèèjì náà fẹ́ forí yín sọ́ra kẹ́ ẹ bára yín jà dọ́ba. Mi ní sọ jù yẹn lọ. Tó bá wù yín ẹ gbọ́. Bó wù yín ẹ má gbọ́. But tèmi ń sọ ni wípé tá a bá gba republic wa tán, tí Ìgbò náà gba tiwọn, kán ṣòfin tiwọn káwa ṣe tiwa. Ọmọ Yorùbá tó bá wà lọ́dọ̀ wọn tí òfin yẹn ò tẹ́ lọ́rùn, á kúrò lọ́dọ̀ wọn, á bá bọ̀ nílẹ̀ Yorùbá, orílẹ̀-èdè bàbá ẹ̀. Táwa náà bá dẹ̀ ṣòfin wa tí ò bá ti Ìgbò tí ò bá ti tẹ́ lọ́rùn, á kẹ́rù á máa lọ sórílẹ̀-èdè bàbá tiẹ̀ náà nílẹ̀ Ìgbò. Simple as ABC. Bless you all. Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ bá gbàgbé Saturday ní Rally Èkìtì. A sì nílò ìrànlọ́wọ́ yín o, ẹnìkan ti fún wa lówó bọ́ọ̀sì kan. Àwa dẹ̀ ń pinnu àti kó bọ́ọ̀sì méjì àbí at least 3 ló yẹ ká gbà lọ, because àwọn security team àtàrí àjànàkú wọ́n máa lo bọ́ọ̀sì kan, méjì gan làwọn dìídì béèrè fún pé àwọn fẹ́ lòdù ara wọn lẹ́kùnrẹ́rẹ́ wọ Èkìtì ní àwọn àtàrí àjànàkú wa. So a nílò ìrànlọ́wọ́ yín, ẹ ràn wá lọ́wọ́ nípa bọ́ọ̀sì. Ẹnìkan ti fún wa lówó, ó ti send owó sí wa. So please, we need your help. Ẹ fún wa lówó ká fi gba bọ́ọ̀sì méjì tàbí mẹ́ta kárí fi lọ sí Èkìtì lẹ́kùnrẹ́rẹ́. Èmi ti máa wà lẹ́kìtì láti Friday ni máa ti wà ń bẹ̀, tíṣẹ́ ti máa lọ. So ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, abẹ́yìn Ọmọlúkà mò ń jẹ́. This is my number àti pin yẹn síbẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ kàn pé nọ́mbà yẹn tàbí kẹ́ send message pé a fẹ́ contribute, kẹ́dẹ̀ fi ràn wá lọ́wọ́ ká lè rówó gba bọ́ọ̀sì. God will bless you. Thank you very much. Kudos to you all. Up Yorùbá nation, no going back. Èmi àti ẹ̀yin àjọmàgbà àtẹ̀yin gan tẹ́ ń bú wa báyìí wípé Ọmọlúkà ò dáa, ìwà ẹ̀ ò ṣe, kò kàn mí o. Ṣùgbọ́n gbogbo yín mo mọ̀ ẹ̀yin gan máa ṣojú ẹ̀mí yín gan, ẹ̀yin gan máa wọ Oòduà Republic ẹ̀, àjọ máa wọ̀ ni. Ẹ wà lánàá pé àṣẹ bó ṣe fẹ́ rí nìyí, àṣẹ ó dùn tó yìí. Gbogbo yín lájọ máa jẹ́, èmi máa jẹ́ bẹ́ẹ̀, ìwọ náà máa jẹ́ bẹ́ẹ̀. Gbémisọ́lá Ṣólọlá, please share it. 40,000 ní bọ́ọ̀sì kan fẹ́ gbà. You can help us with only one bus. 40K for one bus. Simple. God bless you. Ọmọlúkà lórúkọ bẹ́ẹ̀. Contact number 07046092484 07046092484. That is the number. Ẹ contact ẹ sọ pé send your account for transport. Ó ti tán. Màá ti mọ̀ pé òun ni màá fi ránṣẹ́ sí yín ló bá tán. Ẹ ṣé o, God bless you. Oòduà gbè wá o, èmi náà ni, ẹ̀yin ni màá máa bá o.